Ẹ káàbọ̀ sí orí ètò wa lónìí. A sì dúpẹ́ pé ẹ darapọ̀ mọ́ wa. Ṣé ẹ ti rí fídíò tí a fẹ́ fi wọ̀nyí? Ẹ bá wa wò ó pẹ̀lú àkíyèsí bí a ṣe ń ṣàgbéyẹ̀wò ìtàn pàtàkì kan tí a sì ń ṣí àwọn kókó kan síta tí ọ̀pọ̀ ènìyàn lè má tíì mọ̀. Kí a tó bẹ̀rẹ̀, ẹ jọ̀wọ́ ẹ fi ìfẹ́ yín hàn sí ìkànnì wa nípa fífẹ́ràn fídíò yìí, kí ẹ sì ṣe alábàápín èyí tí òyìnbó ń pè ní subscribe. Kí ẹ tún tan ìkìlọ̀ notification sílẹ̀ kí ẹ má bàa pàdánù àwọn ìtẹ̀jáde wa tó ń bọ̀. Ní báyìí, ẹ jẹ́ kí a wo fídíò náà pọ̀ kí a sì rí ohun tó ṣẹlẹ̀. Ẹ̀yin olólùfẹ́ iléeṣẹ́ Kásùkájí gbogbo nílé lóko káàkiri gbogbo ibi tẹ́ ti ti láǹfààní àti máa bá wa pàdé ní dédé àsìkò yìí. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ohun gbogbo àkókò tẹ́yin bá ní àǹfààní àtúntò máa rí wa lójú ìwòran yẹn. Àkójọpọ̀ ìròyìn náà ni àtúmú wa lórí bó ṣe lọ jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ìròyìn lọ́lọ́kan òjọ̀kan lẹ́yìn tó ń ṣẹlẹ̀ lójú òpó ẹ̀rọ ayélujára káàkiri lẹ́yìn tá a ṣàkójọpọ̀ rẹ̀ kan tá a kó wá sí etí ìgbọ̀ yìí ní ọjọ́ ti tòní. Ẹbẹ́ Yorùbá ti bá wá nǹkan fìdílé gẹ́gẹ́ bí ìṣe wa. Ẹ dákun o, mo rọ̀ yín, mo bẹ̀ yín, ẹ bá wá nǹkan fìdílé, ẹ bá fi ìkàlẹ̀ sí kẹ́ ẹ máa tún máa bá wa ká lọ lọ́jọ́ ti tòní. Kí láwọn ìròyìn tí mo tún ṣalábàápàdé o lẹ́yìn tí mo tún kó wá fún yín ní ọjọ́ tòní o. Ẹ wò ó, ẹ jẹ́ nǹkan mu o lójú òpó Punch kí ni tí mo kú bá ń bẹ̀. Ẹ wò ó, igbákejì ààrẹ orílẹ̀-èdè wa tẹ́lẹ̀ rí, ẹ ti máa mọ ẹni tí mò ń sọ, ẹ ti mọ ibi tí mò ń tẹkọ̀ létí lọ bá tó tún wá jẹ́ olùdíje fún ipò ààrẹ yẹn nínú ètò ìdìbò náà tó ń bọ̀ lọ́dún 2027. Ọ̀gbẹ́ni Àtíkù Abubakar mà ló tún sọ̀rọ̀ sí ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu. Kí lóhun tí bàbá tún sọ lọ́tẹ̀ yìí? Ẹ wò ó, ọ̀gbẹ́ni Àtíkù Abubakar nǹkan ló bu ẹnu àtẹ́ lù bí ìṣèjọba ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu nǹkan bí wọ́n ti ṣàtakò sí ọ̀rọ̀ tí bíṣọ̀bù John Ọ̀nàyẹ̀kan tìjọ Kátólíìkì sọ nípa ipò tí orílẹ̀-èdè wa Nàìjíríà nǹkan ò tí orílẹ̀-èdè wa Nàìjíríà wà àti àwọn ìṣòro lọ́nàkọ̀ọ̀jọ̀kan eléyìí tó ń kojú orílẹ̀-èdè wa Nàìjíríà nǹkan létí bíṣọ̀bù ọ̀hún mẹ́nubà tó sì mú kí ọ́fíìsì ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu nǹkan káwọn náà mọ̀ dá padà ní gbígbóná pé irú ọ̀rọ̀ kàtìkàtì bò ní jáde lẹ́nu bíṣọ̀bù. Èyí mà ló mú kí ọ̀gbẹ́ni Àtíkù Abubakar nǹkan lọ́mọ̀ mú kí bàbá ó fẹnu sí ọ̀rọ̀ náà tó sì pé ẹ wò ó jẹun tó gbani lójú tí ò fi pé aráàlú bíṣọ̀bù Fọdámọ́tà ó mọ̀ sọ̀rọ̀ tó sì yẹ kí ààrẹ wa kó ṣàgbéyẹ̀wò ọ̀rọ̀ náà kó sì ṣàmúlò kó sì ṣàtúnṣe níbi tó ti yẹ kí wọ́n ṣàtúnṣe pé bíṣọ̀bù tó sọ̀rọ̀ bí ẹni gbẹnu àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà jákèjádò àgbáláyé báyìí bí ẹni gbẹnu wọn sọ̀rọ̀ ni o nítorí ọ̀pọ̀lọpọ̀ ohun tí ìṣòro eléyìí tó dojú kọ orílẹ̀-èdè yìí tó sì jẹ́ wípé ààrẹ wa ń kọjú náà tẹ̀ ṣe bí ẹni wípé bámúbámú báyìí làwọn yóò wọ́n ti mọ̀ bí ebi ń pa ọmọ aráàlú kọ̀ọ̀kan. Nítorí bẹ́ẹ̀ nǹkan bí ọ̀gbẹ́ni Àtíkù pé ọ̀rọ̀ náà kì í ṣe pé ó pọ̀ ju ẹnu bíṣọ̀bù lọ láti sọ. Nítorí bẹ́ẹ̀ nǹkan bàbá wa pé nígbà tó ti jẹ́ wípé bíṣọ̀bù nǹkan òun sọ òótọ́ ọ̀rọ̀ pé nírú àsìkò bí eléyìí tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn adarí inú ìjọ àwọn àlùfáà gbogbo kan lọ́dàbẹ̀ ni wípé ẹnu ti jẹ́ ọ̀ṣẹ́ mọ̀pọ̀ ní tẹ́nu bá jẹ nǹkan òjò àti òpé ó ṣe eléyìí ṣe ìgbésẹ̀ nǹkan ìgbésẹ̀ bíṣọ̀bù fi hàn wípé ẹ ti mọ̀ pé bíṣọ̀bù tó sòótọ́ ọ̀rọ̀ báyìí kó ààrẹ wa lójú pé ẹ ti mọ̀ wípé bíṣọ̀bù tí ò jẹ́ pẹ̀lú ààrẹ ni o tí ò sì mú pẹ̀lú ààrẹ o náà ló jẹ́ kí wọ́n máa mú un lọ́tà o tí wọ́n sì ń yarí kalẹ̀ pẹ̀lú bíṣọ̀bù ọ̀hún o wọ́n ní ẹ wò ààrẹ Bọ́lá Ahmed Tinubu ìṣèjọba ọ́fíìsì ààrẹ wa mọ̀ ohun tí bàbá sọ bíṣọ̀bù sọ kò pọ̀ jù. Ọ̀gbẹ́ni Àtíkù nǹkan ó wá ń rọ ààrẹ o láti rí i pé wọ́n rawọ́ ẹ̀bẹ̀ sí ọ́fíìsì sí gbogbo ìjọ Kátólíìkì àti gbogbo àwọn ọmọ ìjọ Kátólíìkì lápapọ̀ tó fi mọ́ bíṣọ̀bù John Ọ̀nàyẹ̀kan fúnra rẹ̀ tó sọ̀rọ̀ ọ̀hún o kí wọ́n rí pé wọ́n rawọ́ ẹ̀bẹ̀ nítorí pé kéde bẹ́ẹ̀ bá gbé ọ̀rọ̀ wọn dànù tẹ̀sí pé kò sọ̀rọ̀ ń bẹ̀ ni a jẹ́ wípé àwọn tẹ̀ túbọ̀ mú lọ́tàá ìyẹn àwọn tí wọ́n sòótọ́ ọ̀rọ̀ bí eléyìí kan ó dà
pé wọ́n túbọ̀ pọ̀ sí o nítorí bẹ́ẹ̀ nǹkan wọn ni ọ́fíìsì ààrẹ wa ṣe ni kí wọ́n rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo ìjọ kátólíìkì àti bíṣọ̀bù tó sọ̀rọ̀ torí pé ṣíṣàtakò sí ọ̀rọ̀ tí bíṣọ̀bù sọ nǹkan ohun tí ò bójúmu ni tí ò sì tọ́. ẹ wo ẹ̀yin tèmi mo pọ̀ ń bẹ̀ kíákíá kí lóhun tí mo tún bá lójú òpó ìròyìn lórí ètò ìdìbò gómìnà ti ìpínlẹ̀ Ọ̀ṣun tó ń bọ̀ lọ́nà ṣàkúmọ̀ wípé ọjọ́ 15 oṣù kẹjọ ọdún tí a wà nínú rẹ̀ yìí ìyẹn oṣù tá à ń bẹ nínú rẹ̀ yìí gangan náà ni ìbò gómìnà kan yóò wáyé nípínlẹ̀ Ọ̀ṣun látàrí bẹ́ẹ̀ nǹkan ṣàwárí o ẹgbẹ́ ìpolongo ìbò fún gómìnà Adémọ́lá Adélékè lọ́jọ́ Sunday nǹkan ni wọ́n ti wá fẹ̀sùn kan iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ náà látàrí bẹ́ẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá kan ti gbé àwọn orúkọ tó lọ bí 54 tán yanyan 46 names eléyìí tí wọ́n pe àwọn gbé wọn jù sátìmọ́lé ṣáájú àkókò ìdìbò náà tí àwárí o lára àwọn orúkọ tí wọ́n fi léde tí wọ́n pe àwọn máa gbé àwọn ilé jù sẹ́wọ̀n wọ́n fún wọn sátìmọ́lé ẹ̀ńbẹ̀ náà láti rí àwọn kọmíṣánná fún iná agbára ìyẹn kọmíṣánná torúkọ rẹ̀ jẹ́ Adémọ́lá Adéjùwọ̀n àtàwọn èèyàn jàǹkànjàǹkàn bẹ́ẹ̀ tó jẹ́ pé inú ẹgbẹ́ òṣèlú gómìnà Adémọ́lá Adélékè báyìí náà ni wọ́n kó gbogbo wọn sí o náà ni àwọn ọlọ́pàá ìpínlẹ̀ náà wá pé èyí ṣe làwọn yóò gbé gbogbo wọn báyìí àwọn yóò gbé wọn tì sí àtìmọ́lé o náà ló mú kí ẹgbẹ́ náà nǹkan o ìyẹn ẹgbẹ́ ìpolongo ìbò gómìnà Adélékè Adémọ́lá Adélékè nǹkan máa ké gbàjarè síta fi pé kíkú ṣe pé ẹkú ká ìwà ọ̀daràn mọ́ wa lọ́wọ́ kì í ṣe pé àwọn wọ̀nyí ń kọ́ o wọ́n ṣe ohun tí ò tọ́ àbọ̀ ohun tí ò bófin mọ̀ tẹ́lẹ̀ fi wá máa pé ẹ máa gbé wọn jù sí àtìmọ́lé ni pé bàbá bẹ́ẹ̀ nìkan bá ń bẹ̀ tó yẹ ká gbé jù sí àtìmọ́lé pé àwọn ẹgbẹ́ alátakò ni o látàrí bí wọ́n ti ń dà lóró tí wọ́n yìnbọn mọ́ wa tí wọ́n pa àwọn èèyàn wa àwọn gan ló yẹ lábàá gbé sí àtìmọ́lé o eléyìí ló mú kí ẹgbẹ́ náà kọ wọ́n máa ké sí ọ̀gá àgbà ọlọ́pàá pátápátá ìyẹn ọ̀gbẹ́ni Ọlátúnjí Dìsú tí wọ́n sì ń ké sí wọn wípé bàbá o ẹ dákun ẹ rí wípé ẹ pa àwọn ọmọ yìí o kẹ́ẹ̀sì tọwọ́ mọ wọn bọ̀ aṣọ nítorí pé kí ni ìlà wọn ti fẹ́ mọ kọjá nílẹ̀ o wípé ohun tó ń ṣe ń kọ kò tọ́ kò sì bójúmu o kódà wọ́n ti lo àǹfààní náà ké sí olú iléeṣẹ́ ọlọ́pàá kan láti rí wípé wọ́n pèsè àwọn agbófinró àwọn elétò ààbò àwọn ẹ̀ṣọ́ elétò ààbò láti rí wípé àsìkò ètò ìdìbò ilé tó ń bọ̀ lọ́nà nípínlẹ̀ Ọ̀ṣun yìí ń kọ́ àwọn ẹ̀ṣọ́ elétò ààbò ń bẹ̀ ọ́ láti rí wípé ohun gbogbo lọ bó ṣe yẹ kó lọ tí kinní ọ̀hún kan kò sì ní dajúrú débi tí yóò mú wàhálà bẹ́ẹ̀ sílẹ̀ àbí tí yóò fà rúgúdù àmọ́ṣá nígbà tí ó ń sọ̀rọ̀ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà yẹn ọ̀gbẹ́ni Abíọ́dún Ọ̀jẹ́ládé Ọ̀jẹ́lábí wọ́n ń jẹ́ kó di mímọ̀ wípé wo irọ́ pátápátá ni òwe pọ̀ àwọn ọlọ́pàá ń gbìyànjú àti gbé àwọn olóṣèlú ẹgbẹ́ ìpolongo ìbò gómìnà Adémọ́lá Adélékè sí àtìmọ́lé pé irọ́ ni o pé àwọn tí ọlọ́pàá ń kó àwọn ọ̀daràn ni o tí wọ́n lọ́wọ́ sí ìwà ọ̀daràn nílùú o ní àwọn ń gbéjù sátìmọ́lé tó sì jẹ́ pé irọ́ ni pé àwọn gbé àwọn olóṣèlú kankan pamọ́ wọn ni àwọn iṣẹ́ tàwọn ni láti dáàbò bo dúkìá àti ẹ̀mí àwọn aráàlú tó sì jẹ́ pé ọ̀daràn kọ́daràn tọ́wọ́ àwọn bá bà nǹkan àtìmọ́lé báyìí ni àwọn yóò fi ìrẹ̀lẹ̀ bẹ́ẹ̀ sí. ẹ wò ó mo pọ́n bẹ́ẹ̀ kí pápápá mo bá ti gba ojú òpó Sahara Reporters lọ kí lóhun tí mo kà ń bẹ́ o ẹ wò ó èyí gbàǹkangbì o olùdásílẹ̀ ìjọ Living Faith Chapel tí gbogbo ayé mọ̀ sí Winners Chapel náà ni bàbá wa Bishop David Oyedepo mà ló sọ̀rọ̀ ó ní ẹ̀wọ̀ sẹ́rí gbogbo àwọn agbébọn agbésùnmọ̀mí agbanipa tí ń fẹ̀mí àwọn èèyàn ṣòfò lójoojúmọ́ tí ó ní èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo ò ní gbàdúrà fún wọn lórúkọ Jésù kódà èyí túbọ̀ mọ́ gbàdúrà lòdì sí wọn lòdì sí irú ọmọ wọn lòdì sí àwọn ìdílé àti ẹbí wọn nítorí pé bọ́ọ̀lù èèyàn ó ṣe wà tí ó sì mọ ọ̀pọ̀ ọmọlàkejì rẹ̀ lẹ́kùn bàbá sọ̀rọ̀ mú lásìkò tí sì ń lọ nínú ìjọ rẹ̀ tó sì jẹ́ kó di mímọ̀ wípé ẹ wò ó ṣẹ́rí gbogbo ìpànìyàn eléyìí tó tiẹ̀ ń wáyé lórílẹ̀‐èdè wa níṣẹ́ làwọn ìjọba tiẹ̀ káwọ́rọ̀ tí wọ́n sì ṣe bí ẹni wípé àwọn tiẹ̀ gbọ́n kankan àwọn tiẹ̀ mọ ohun tí ń lọ nílùú ó sọ eléyìí o lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ìjínigbé ìkọlù èyí táwọn agbébọn agbésùnmọ̀mí tí wọ́n tún ṣe o nípínlẹ̀ Kaduna lọ́jọ́ 17 oṣù keje ọdún tí a wà nínú rẹ̀ yé níbi tí wọ́n ti pa òbítíbitì ọ̀pọ̀lọpọ̀ ọ̀gọ̀rọ̀ ènìyàn tí wọ́n sì tún jí àwọn bí 30 báyìí tí wọ́n jí gbogbo wọn kó sá lọ èyí ló mú kí bíṣọ́ọ̀bù David Oyedepo mọ̀ pé àti ẹ̀wá gbọ́ nǹkan kan látọ̀dọ̀ àwọn ìjọba ńṣe ni wọ́n tẹ̀ dákẹ́ bí ẹni wípé ọ̀rọ̀ náà tiẹ̀ kàn wọ́n àfi bí ẹni wípé àwọn ẹ̀mí tí ń ṣòfò lójoojúmọ́ tiẹ̀ jẹ́ nǹkan kan sí wọn àfi bí
bí ẹni wípé gbogbo tá à ń pọ́ ń ṣẹlẹ̀ tá à ń fetí gbọ́ tá à ń fojú rí yìí àfi bí ẹni pé kì í ṣe orílẹ̀-èdè tá a jọ wà náà ni irú rẹ̀ ti ń ṣẹlẹ̀ pé ọ̀rọ̀ náà tiẹ̀ jẹ wọn lógún kò tiẹ̀ mú lókun àyà wọn tiẹ̀ kọ́ bí ara sí i eléyìí ló wá mú ke pàdé bíṣọ̀bù David Oyedepo kan máa ké gbàjarè síta tó sì ń pé ẹ wo òun gẹ́gẹ́ bí ẹnìkan òun tóun òun ò ní ṣàdúrà fún agbébọn agbésùmọ̀mí kankan pé kàkà tóun èè ṣàdúrà fún un pé ẹ wọ́n máa pé ká máa gbàdúrà ká máa fàdúrà ràn lọ́wọ́ pé ẹ yóò sì ọmọ rẹ̀ òun tóun òun mọ̀ gbàdúrà lòdì sí wọn ni kódà tó fi mọ́ irú ọmọ wọn àwọn ẹbí wọn ìdílé wọn gbogbo àwọn tó bá sopọ̀ mọ́rú àwọn tẹ́rọ́rìsì agbébọn agbésùmọ̀mí bandit bẹ́ẹ̀ pé òun mọ̀ ṣàdúrà lòdì sí wọn ni òun ò ní fọjọ́ kan báyìí súre fún wọn. Ó wá tún fi kún ọ̀rọ̀ rẹ̀ ó ní bá a ti gbàdúrà tó dàbí ìgbà tó jẹ́ wípé ńṣe lọ́lọ́run wa bá ọba ògbọ́ ò àbí pé bí ẹn pé ọlọ́run ò sí lórí ìtẹ̀rẹ̀ mọ́ ó ní àsìkò ewu láwà yìí ó torí pé kí ni ọjọ́ ìdájọ́ ńkọ́ ó ló súnmọ́lé ó ló ń kanlẹ̀kùn dẹ̀dẹ̀ ó ló ń bọ̀ ó tó sì jẹ́ wípé àsìkò náà ń bọ̀ tó jẹ́ wípé ìdájọ́ ńkọ́ yóò fọhùn lórí gbogbo àwọn oníṣẹ́ ibi wọn wọ̀nyí. Ẹ wo ẹyẹ lólùfẹ́ iléeṣẹ́ Kásùkájí entertainment ẹ wo àrímọ ju báyìí lọ fún èyí tí àtúkò wa ní àkókò yìí tó kù títí ìgbà mìíràn nígbà tèmi àti yín yóò ti jọ láǹfààní àti máa pàdé kó tó títí ìgbà náà ayọ̀ báyìí náà ni èmi àti yín yóò ti jọ máa pàdé o.